Ilé-ẹjọ́ gíga jùlọ ti da ẹjọ́ tí PDP pè tako Shetimma àti Tinubu nù o. Ìlàkàkà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láti gbégi dínà fún ìṣèbúra wọlé ààrẹ àṣẹ̀ṣẹ̀dìbòyàn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shetimma ti forí ṣọpọ́n báyìí pẹ̀lú bílé-ẹjọ́ gíga jùlọ nílẹ̀ wa ṣe da ẹjọ́ ńlá kan tí ẹgbẹ́ náà pè tako àwọn èèkàn olóṣèlú méjèèjì yìí àti ẹgbẹ́ òṣèlú wọn All Progressives Congress APC nù bí omi ìṣanwọ́. Wọ́n ní PDP kò lẹ́tọ̀ọ́ láti pèrú ẹjọ́ bẹ́ẹ̀ rárá. Òwúrọ̀ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù karùn-ún yìí gẹ́gẹ́ b'Aláròyé ti ṣe ròyìn rẹ̀ tẹ́lẹ̀ ṣáájú ní ilé-ẹjọ́ tẹ́jọ́ máa ń pẹ̀kun sí náà Supreme Court gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ẹjọ́ ọ̀hún. Kókó ẹjọ́ náà ni pé PDP ní kí wọ́n bá àwọn wọ́gi lé ìyànsípò olùdíje fúnpò igbákejì ààrẹ Kashim Shetimma látàrí pé ó ṣẹ̀ lòdì síwèé òfin ètò ìdìbò ilẹ̀ wa nítorí ìwé òfin náà kò fààyè gba kí ẹnìkan díje fúnpò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́sẹ̀ kan náà, irú bí Shetimma ṣe tọwọ́ bọ̀wé ìdíje fúnpò igbákejì ààrẹ Nàìjíríà àti ipò sẹ́nẹ́tọ̀ tí yóò ṣojú àwọn èèyàn àárín gbùngbùn ìpínlẹ̀ Borno lórúkọ APC lásìkò kan náà. Ìgbìmọ̀ ẹlẹ́ni márùn-ún tilé-ẹjọ́ gíga jùlọ náà sọ pé ìdájọ́ táwọn kóòtù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ti gbé kalẹ̀ ṣáájú lórí ẹjọ́ náà làwọn faramọ́. Wọ́n ní PDP kò láṣẹ kò sì lẹ́tọ̀ọ́ láti pẹjọ́ ọ̀hún rárá torí wọn ò kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Ọ̀rọ̀ abẹ́lé ẹgbẹ́ òṣèlú náà ní ọ̀rọ̀ ọ̀hún, ohun tí kò kan olùpẹ̀jọ́ yìí lápá tí kò sì ra lẹ́sẹ̀ ló ń ṣàyọjú náà sí. Wọ́n láwọn ò ní àkókò kan fi ṣòfò lórí ẹjọ́ náà rárá. Wọ́n ní kí PDP lọ wábì kan jókòó sí lórí ọ̀rọ̀ yìí o torí ajá kì í rorò kó ṣójúlé méjì. Ẹ ó rántí pé ọjọ́ 28 oṣù keje ọdún 2022 tó kọjá ní PDP ti kọ́kọ́ wọ́ àwọn olùjẹ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ìyẹn Tinubu, Shetimma àti APC re kóòtù lórí ẹjọ́ náà. Wọ́n fẹ̀sùn kàn pé ìwà tí Kashim Shetimma hù yìí àti bí ẹgbẹ́ òṣèlú rẹ̀ náà APC ṣe fààyè gbà á tako ìsọ̀rí 29 29, ìsọ̀rí 23 33, ìsọ̀rí 45 35 àti ìsọ̀rí 84 84 ìwé òfin ètò ìdìbò ilẹ̀ wa ti ọdún 2022. Ẹgbẹ́ PDP sì rọ ilé-ẹjọ́ láti fa ìwé ìyànsípò Shetimma láti díje fáwọn ipò yíya kí wọ́n sì wọ́gi lé bí APC ṣe yàn wọ́n láti kópa nínú ètò ìdìbò náà torí fífà tí wọ́n fà wọ́n kalẹ̀ tẹ òfin lójú gidi. Àmọ́ ní ilé-ẹjọ́ gíga kan nílùú Àbújá níbi tí ìgbẹ́jọ́ náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀, adájọ́ Inyang Ekwo tó wà lórí àga ìdájọ́ sọ pé kí PDP má wulẹ̀ làágùn jìnnà lórí ẹjọ́ yìí. Ó ní ìpinnu òun ni láti da ẹjọ́ àti ẹ̀bẹ̀ rẹ̀ nù bí omi ìṣanwọ́ torí lójú òfin ẹgbẹ́ PDP kò lẹ́tọ̀ọ́ láti pe irú ẹjọ́ yìí. Ọ̀rọ̀ abẹ́lé APC ni àyanjúràn ló sì jẹ́ níwájú ilé-ẹjọ́ pé PDP ń dá sí ohun tó ń lọ nínú APC. Ìdájọ́ yìí kò tẹ́ PDP lọ́rùn ni wọ́n bá pẹjọ́ kòtẹ́milọ́rùn sílé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan nílùú Àbújá. Ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta kan èyí tí onídàájọ́ James Abundaga léwájú fún ló yiri gbogbo ọ̀rọ̀ àti atótónu tọ̀túntòsì wò. Wọ́n ní PDP tí í ṣe olùpẹ̀jọ́ yìí kò tí ì ṣàlàyé tó tẹ́rùn lórí ìdí tí ilé-ẹjọ́ fi gbọ́dọ̀ gbà wọ́n láàyè láti rojọ́ lórí àwọn ẹ̀sùn tí wọ́n mú wá yìí. Wọ́n ní olùpẹ̀jọ́ kò kúnjú òṣùwọ̀n tó láti pe ẹjọ́ náà. Wọ́n tún ní lójú tàwọn olóòráyè tí ta kókóró fẹ́ẹ́gùn kan báyìí ni wọ́n lọ́rọ̀ abẹ́lé ẹgbẹ́ APC kan ló yẹ kí PDP máa rọ̀gùn apá mọ́. Èyí ló mú kí PDP tún gba ilé-ẹjọ́ tó ga jùlọ lọ. Wọ́n láwọn ni yóò bá wọn dáa kí ìdájọ́ náà tó wáyé lọ́jọ́ Friday yìí. Ibi pẹlẹbẹ kan náà sì ni ọ̀bẹ tí wọ́n jù sókè nígbà ìgbà fi lélẹ̀ lórí ẹjọ́ ọ̀hún. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.